ẹja jẹun ẹ tí àná ó ti rí ẹran ní o ti rí ẹran ní o ẹja àwọn pásítọ̀ jókòó ẹja jẹun Ọlọ́run ṣeun. àwọn workers tó fẹ́ bá wọn sábùdà àwọn yẹn wọlé àwọn sábà àwọn sábà. Mo ń bọ̀ kó tó di pé a máa wo fídíò yẹn lọ ní Àgbàlá Gabriel la wà free food nìyẹn sinero yẹn ó ga ó lágbára gan fẹ́yìn tẹ̀ ń béèrè pé Only Jesus ẹ mú fídíò free food Àgbàlá Gabriel wá ní àná Sunday ní free food ti ṣẹlẹ̀ ṣùgbọ́n fún àǹfààní ẹ̀yin tẹ́ nífẹ̀ẹ́ láti máa wò òun ni mo ṣe ní kí n mú wá fún wa ẹ jọ̀ọ́ ẹ bá mi share òun náà ni mo ti mú wá yìí o ẹ bá mi share ẹ comment ẹ fàdúrà àwọn tó ń support Àgbàlá Gabriel free food ẹ fàdúrà wọn lọ́wọ́ o ẹnì kọ̀ọ̀kan wa Ọlọ́run á gbé wa ga o bẹ́ẹ̀ ni a máa ní ànító àti àníṣẹ́kù a tún máa bọ́ àwọn ènìyàn. ní orúkọ Jésù ó yá ẹjá tẹ̀síwájú. orí ẹ̀ dàn. ó yẹ jẹ́ máa wọlé ọ̀nà máa tó. Àná mo ṣe fídíò mo dẹ̀ bèrè lọ́wọ́ mi ẹ̀yẹ yẹn dá sóúnjẹ òní o ẹ̀ dẹ̀ ṣe bẹ́ẹ̀ ọlọ́run yóò ṣe bẹ́ẹ̀ fẹ́ yìí wọ́n máa rán àánú láti yìí. This have been doing for the past 7 years every Sunday free food tó bá mẹ́rẹ̀ bí máa jẹun lọ́fẹ̀ẹ́ Sunday fún mi orí ọ̀fẹ́ Jésù mi àwọn tó wà pẹ̀lú lówó yìí ọlọ́run ló ń fẹ́ mi o so nígbà tá ẹ ṣe ìgbà tó lọ́dẹ̀ tó wájú ó jẹ́ sọ́dọ̀ ẹ rí àmì we appreciate you and we pray for you we shall go with you. àánú tí ò ṣe é dá dúró àánú tí ò ṣe é mú dání ẹgbàá náà lórúkọ Jésù èyí máa ṣiṣẹ́ lọ́wọ́ ọjọ́ ìwọ ìjì abẹ́jà mọ́ ẹ sáà fún ó yẹ kó mi kán wà tó fi máa ṣe díẹ̀ díẹ̀ ẹni sùn ní sùn ó yẹ kó mi kán wà àǹtí Tọ́pẹ́ kọ̀ báyìí. kẹ́ lọ wá bọ́kẹ́tì tó bomi sí kẹ́ wá bọ́kẹ́tì tó bomi sí kẹ́ máa ṣàbọ̀ yẹn gẹ́gẹ́ fún wọn ó yá ó ti yá. ẹ̀yin tẹ̀ ń gbá bọ́lọ̀ wọn ẹ̀kọ́ gbá bọ́lọ̀ àwọn kan náà. Bọ́lá Johnson ó yà alábọ́lọ́wọ́ ọba àwọn tó bá lábọ́lọ́wọ́ ẹ̀ sáàbà wọn tàwa ń bí.
It's not me. You see? Just the okay work on Vietnam. Ẹ̀gbọ́n fún wa níbí báyìí. Ẹ jáde. Oh yeah. On. Kò sí pé o. Ó ti pé báyẹn. Ojú òní tì yín o. Ojú òní tì yín o. Ṣé rí bàbá bu àmàlà ìṣẹ́ ni? Àwọn inú dùdù kan máa ń wá. Ẹ wá ṣẹ́lẹ̀ máa mú kan. Tó máa ń jẹ́ kí ayọ̀ yẹn kú pé àwọn èèyàn ń jẹ oúnjẹ ọ̀pọ̀. Ẹ bá ṣàyà lé oúnjẹ, ó sàn ní etí òrèlé. Ká máa sọ pé èèyàn ọgọ́rùn-ún, èèyàn 200, èèyàn 1000 ló máa jẹun bí nínú ẹ̀. So orí àwọn tẹ̀ ń bọ̀ yìí yóò máa pèsè fún yín. Orí àwọn tẹ̀ ń bọ̀ yìí. Àmàlà yìí lọ o, mọ́mí Pọ́ọ̀lù. Àmàlà yìí wà ń bẹ̀ o. Níbo làdúgbò yín kágbé tí ń wá? Ẹ kọ̀ fún aládírẹ́sì. Ìfẹ́ náà fi ń jẹ́rú oúnjẹ báyìí. Torí pé oúnjẹ ọ̀fẹ́ ni. Obìnrin tẹ lọ́wọ́ nú ẹ̀. Láàjọ sí lẹ́nìí. Ìyàwó ní í jẹ yín o. Ọlọ́wọ́ ṣe yín lóore. Ebi ò ní pa yín o. Ebi ò ní pa yín o. Ẹ máa ní àní tó àti àní sẹ́kù. Ẹ dẹ̀ mọ́ rí ojú rẹ̀. Mo dúpẹ́ o. Sunday tó ń bọ̀ ẹja jọ sí o. Sunday tó ń bọ̀ ẹja jọ sí o. Ìyàwó ní jẹ yín o. God bless you. Ẹ wá jẹun. Ẹ dúró bàrà bàrà. Àlàyé lọ láì tí jẹ́ ní fọ́fù. Ẹjọ́ ọ̀dọ́ ọmọ kó lè bá yìí sí. Ẹ mọ èyí tá a ti mú wọlé. Bàbá kò sí ojú kàkiri ìjọba ọ̀rọ̀ ṣàtìpọ̀. Inú àjọ àpẹẹrẹ wà nígbà ọ̀dọ̀ ọmọ àti ìlú fún mi. Tó bá mi pàdúrà, ọmọ ẹni mọ̀ bá ọmọ tó bá mi pàdúrà. Mo gbà yọmọ kékeré gbogbo ní màá jù pẹ̀lú òbí ẹ lọ gbẹ̀yìn wọlé bí.
Pastor iṣẹ́. Pastor iṣẹ́. Mama fi síwájú. Ṣé bẹ́ẹ̀ yìí la fọwọ́ ti bá bọ́ láti? Ẹ lọ tó. Go and kill. Go and kill. Àdúrà. Everybody go and kill. Mami pa. Mami pa. Ayọ̀kú yẹn. Mama. No. Baba. Ẹ ká mọ̀ kọ́ ló. Jesus TV. Ẹ ti àlọ́ àwọn àdé. Ẹ ti àlọ́ àwọn. Ayé ẹ̀ ti ṣe. Ayé ẹ̀ ti ṣe. Ẹ bá ń kàn mọ́. Ẹ bá ń tẹ̀ ẹ́. Òun pẹ̀. Ìyá ń lábàlá jà ní. Rárá mọ́mì ni wọ́n rárá. Ẹ fún oúnjẹ yín lẹ̀ náà. Ó ní o. Àyè wà bẹ́ẹ̀ yìí. Àyè ṣé wà bẹ́ẹ̀ yìí. Alo ni kele. Jẹ́ ìrẹ́ ni. Alo lele. Ó tó bẹ́ẹ̀ yẹn o. Ó tó bẹ́ẹ̀ yẹn o. Ó tó bẹ́ẹ̀ yẹn o. Pápá. Ọ̀sọ̀. Ó ní o ìyá àdúrà. Wọ́n sì gbà sí wọn. Ta ló wà ní ìtàgé rẹ̀? Gbàpító. Ẹ lè dúró ẹ múlẹ̀. Bẹ́ẹ̀ ni ìyá bá ń